Àgbàdì tó bá jẹ́ pẹ̀kàn ẹni tó bá rẹ̀ gba ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àfọwọ́lẹ̀ káàlì fún olórí ibú kan bá dẹ̀ bọ́ta àléfò olórí ibú kọ́kọ́lọ́ òun lè má jẹ́ kó pẹ́ lórí ipò kan tó bá bọ́ta tó bá ní ẹ̀dàpọ̀ ẹ̀fún wọn lẹ̀ àsáàdùkú náà kò ní dáa fún. ọlọ́kùnrin tó lòun fẹ́ jẹ yín ejò àbàràpá ni ó fi kó bá. bí irú wa bá ń sọ̀rọ̀ kìí ṣe torí irú àwọn eléyìí la fi sọ, àwa yìí sọ̀rọ̀ nítorí ọmọ lásán, ṣùgbọ́n a lè sọ̀rọ̀ nítorí ọmọ labí láti fi pe ọmọ labí lákìíyèsí pé àwa gbọ́dọ̀ jẹ́wọ́ mò ń fi eléyìí pe gbogbo ọmọ àdàbíyà bíi tèmi lákìíyèsí. ọ̀rọ̀ délẹ̀ kéèyàn fẹ́ sọ lé ẹ jẹ́ á kọ́kọ́ wo ta lẹni tá a fẹ́ sọ lé ọ̀rọ̀ ẹ̀. ọ̀rọ̀ ò dùn bí ẹni tó sọ ò. èyíkéyìí ọ̀rọ̀ táwa bá sọ tó bá fi kan lé Sheikh Adam yóò jẹ́ pọ́mọ Sheikh Adam gangan ló sọ̀rọ̀ yẹn àbí kó jẹ́ ẹbí Sheikh Adam. tó bá wá jẹ́ pọ́mọ kí Sheikh Adam ni yóò jẹ́ àgbà ọmọ akéwú tá a máa retí àlàáfíà àti fọkànbalẹ̀ ìlú lọ́dọ̀ rẹ̀. yá kí ló dé tọ́rọ̀ yìí ò fi di wàhálà àfáà ńlá ti gbọ́ sí ni tí ò sí ọ̀rọ̀ yìí ò bá sì di fìtínà wọ́n tètè gbé gbọ́dọ̀ gàmá wí ni irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀. ẹni tó bá wá nírú ọjọ́ orí àwọn bàbá tí mo dárúkọ yìí táwọn ọ̀rọ̀ táàrí tí wá ń jáde lẹ́nu ẹ̀ láwọn ọ̀rọ̀ tí ò ní mú ìlú lálàáfíà ńlá wa ó sọ lé pé ó yẹ kó jẹ́ yín pẹ̀lú ọjọ́ orí yìí. ní sàdédé sọ̀rọ̀ ìdí ni wípé àtẹni tí ó fẹ́ àtẹni tí ò fẹ́ kò sẹ́ni tí ó mọ̀ wípé Sheikh Adam wọn kìí ṣẹni èébú, wọn kìí ṣẹni àbùkù, wọn kìí ṣẹni yẹ̀yẹ́, wọn kìí ṣẹni yẹpẹrẹ. iṣẹ́ tí wọ́n sì ṣe sílẹ̀ kìí ṣe iṣẹ́ àbùkù débi tí ẹnikẹ́ni ó máa fàbùkù ránṣẹ́ sí wọn. àbùkù ẹnikẹ́ni ò dọ́dọ̀ wọn. Allahu yarhamu wa li jami'il muslimin. àbùkù ẹnikẹ́ni ò dọ́dọ̀ wọn ò ṣiṣẹ́ àbùkù kalẹ̀. ṣùgbọ́n bọ́rọ̀ kan bá jáde láti inú ẹbí wọn wá sínú ẹbí ẹlẹ́bí, àwọn tí wọ́n ní ẹbí wọ́n láǹfààní àti sọ̀rọ̀. àwọn méjì ò ṣe é bájà. ẹni ayé ń fẹ́ táyé ń gba tiẹ̀, kódà bẹ́yìn bá padà wò sọ́tún wò sósì tẹ́lẹ̀ pé oògùn ló ṣe ó fi jújú bá àwọn èèyàn lójú ni kò sí tó kàn yín o. tẹ́ ẹ bá ibárú ẹni bẹ́ẹ̀ yẹn tí abẹ́ ẹ bá jagun ayé ò dìde ogun sí yín. wọ́n nígbà tẹ́ ẹ nírú ẹnu ẹbí yín ni ẹ ṣe sùúrù kọ́lọ́run fi kọ́ tiẹ̀. ẹnì kejì tí ò ṣe bájà lẹ́ni Ọlọ́run bá ń fẹ́. fa inna hizballahi humul muflihun. àyá Kùránì tó bá lọ́nà. ẹni bá jẹ́ hizbu Ọlọ́run humul muflihun, ẹni Ọlọ́run fẹ́ tọ́lọ́run bẹ lẹ́yìn ẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ kọ́lọ́run tì lẹ́yìn kò sí bájà. torí gbogbo tọ́lọ́run dá lọ́lọ́run ó dẹ̀sùn tọ̀hún kó máa bún tọ̀hún já. man aada li waliyan faqad azantuhu bil harb. ẹni bá lọ́mọ kéwú tó kọ̀ tó bí Alhaji àgbà sí lọ́mọ kéwú yẹn kò ṣeé sọ̀rọ̀ sí bó ṣe wù ni àfi kó jẹ́ bó ṣe tọ́ àti bó ti yẹ lèyàn gbọ́rọ̀ yẹn kalẹ̀. ẹni bá lọ́mọ kéwú tó bí Markaz sí lọ́mọ kéwú yẹn lè kàn ju ọ̀rọ̀ sọ́nà ọ̀dọ̀ wọn àfi kó jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe rí lẹ̀ ṣe sọ.
nínú kẹ́ ẹ dákẹ́ àbí kẹ́ ẹ sọ bó ti tọ́ àti bó ti yẹ, kanu méjèèjì ni. bó bá ti wá lé lára tiẹ̀ láti fi àpọ́nlé fẹ́lòmíì nítorí pé wọ́n wọlé pé ó ga, yóò lé lára ẹlòmíì náà láti gba àbùkù lọ́wọ́ ẹ̀ o. Sheikh Adam ẹni pàtàkì ni wọ́n, kò sẹ́ni tí ó mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n bọ́rọ̀ tí ò tọ́ bá wá láti inú ẹbí wọn sínú ẹbí ẹlẹ́bí, wọ́n ń jẹ́ ní pàtàkì láàyè tí wọ́n ní pàtàkì tí wọ́n nìkan kọ́ ni ẹyọ ọ̀kan pàtàkì tí ń bẹ láyé. bọ́lọ̀ ti pàtàkì àwọn pẹ̀lú mímọ̀ yẹn ló pàtàkì ẹlòmíì náà pẹ̀lú nǹkan míì. ó pàtàkì ẹlòmíì náà pẹ̀lú mímọ̀, ó pàtàkì ẹlòmíì pẹ̀lú ọlá, ó pàtàkì ẹlòmíì pẹ̀lú owó, ó pàtàkì ẹlòmíì pẹ̀lú iyì, ó pàtàkì ẹlòmíì pẹ̀lú làákàyè. pé bẹ́ẹ̀ bá ti gbé wọn sáàyè wọn yóò máa dọ̀rọ̀ rú ni. kéèyàn fẹ́ fi títóbi sọ gbé ọ̀rọ̀kọ́rọ̀ kalẹ̀ nípa ẹni tẹ́ni ẹ wá fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ nípa rẹ̀ yẹn náà sì ní títóbi tó lè fi dá a padà, kò ní jó dúò kó wá ó sọ bọ́dí ara ẹ̀ di bulletproof fún ìbàjẹ́ ni, kò ní dúó sára ẹ̀, yóò dá padà. bẹ́ẹ̀ lọ̀rọ̀ táà ń sọ ìṣerí náà. wá pé a fẹ́ sọ̀rọ̀ inú iléeṣẹ́ Adam sì lọ̀rọ̀ yẹn fẹ́ lọ, nígbà tí sì pé aláníyàn láti bà nǹkan jẹ́, yóò sì ajẹ́ torí ilé ilé yóò fi máa sọ̀rọ̀ ṣíṣe Adam tá lóhun tá sì bí. mo ń fi èmi èyí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ o, ó ti ń sọ̀rọ̀ tipẹ́, kódà ó gbé fọ́tò mi, wọ́n gbé fọ́tò mi síbi fídíò ẹ̀ lánàá, mo rí ní ò ní interest nínú ọ̀rọ̀ ẹ̀. bísínẹ́sì lòun ń ṣe, bẹ́ẹ̀ rí bó ṣe múra kankan, ó tún ṣe kan náà, ọkọ̀ kan náà ń bẹ́ ń bíbá yìí tí bẹ́ẹ̀ rí bó ṣe múra kankan, ẹ̀yìn náà ẹ̀wọ̀n kan. tó bá ṣe wípé sùúrù nìkan là bá ní, ṣùgbọ́n ká lóòótọ́ wàláhì ayé ò bá ti burú tó báyìí, ṣùgbọ́n àti sùúrù àtòótọ́ gbogbo ẹ̀ pátá la ṣàfẹ́kù ẹ̀. àfáà kan nínú àwọn ọmọ àwọn bàbá tá à ń sọ yìí, kẹ jáde kẹ máa tan kámẹ́rà bẹ́ẹ̀ wàláhì tàláhì sí mọ́ ọlọ́wọ́ gbé ìlú ọkọ̀ sùúrù yẹn ọlọ́run sẹ́ni sùúrù kan wá fi rìn yín yẹn sùúrù yẹn upside down ni o kì í ṣe sùúrù tó yẹ kẹ́ ẹ ní gẹ́gẹ́gẹ́gẹ́ o sùúrù tó máa fi rìn yín yẹn kì í ṣe sùúrù tó yẹ kẹ́ ẹ ní gbẹgbẹgbẹ o ṣe sùúrù tí ọlọ́run máa fi rìn àwọn èèyàn gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́nu yẹn. ẹ dákun sí ọ̀rọ̀ ní sọ yìí àbí ń dá ọ̀ràn. mọ̀rìwọ̀ ọ̀pẹ tí ń fi gbágbó ṣẹ̀sín bó pẹ́ bóyá òun náà ń bọ̀ wá dàgbélẹ̀ yìí. ṣé ẹni tẹ́ torí ẹ̀ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ sí Sheikh Adam rẹ̀ ta lòun. mo rọ gbogbo ọmọ àdàbíyà ẹ má torí irú ẹ̀. ọ̀rọ̀ kan nìsín bàbá wa Kètúwí sọ yí pàdàbíyà ni ó bẹ̀rẹ̀ kí ó fáwọn. wọ́n wá ní Sheikh Adam gangan náà sọ ọ́ rí wípé àdàbíyà làwọn, ṣùgbọ́n tún yí padà. a rí inú ọmọ Markaz tó jáde wọ́n sì takò ọ̀rọ̀ yẹn pé kò rí bẹ́ẹ̀. kódà nú ọ̀rọ̀ tí bàbá Mùdírù gangan sọ nínú fídíò tí àwa ń takò yìí ọ̀rọ̀ yẹn wà ń bẹ̀. so tíra tí Sheikh Adam ti ka àwọn okò àwọn àfa àwọn ó wà, so ibi tí wọ́n ti sọ lẹ́nu ó wà. so ta ló bá yín takò? kò sẹ́ni tí ó takò yẹn. ẹ̀yin nu àfa tó kọ yín kéwù nìyẹn. àwọn ní Umaru Agbaji kí ó lọ́dọ̀ bàbá Awẹ́lẹ́njẹ́ tọ̀ a jẹ́ pé ọlọ́run bàbá Awẹ́lẹ́njẹ́ táwa sì mọ̀ ọmọ Zaki ni wọ́n tọ̀ ọlọ́run ti tún bless àwọn ará Zaki nìyẹn pé ọmọ wọn ní Sheikh Adam according to bí bàbá Mudiru ti sọ. now tẹ́ bá wá sọ yí pé àdàbíyà kọ́ o òkè wọn ládàbíyà o bẹ́yìn ni ọ̀rọ̀ kàn
lẹ́mọ bí tẹ́ ti kéwú. Irú ẹ̀ náà nígbà tí àfáà Jakmal tó ń ṣe wáàsí kan, so mo dẹ̀ tí ń like àfáà, ìdí ni wípé ẹ̀mí rẹ̀ ti rọ̀ níwọ̀nba. Gbogbo bí tí máa sọ̀rọ̀ àwọn àfáà pàápàá jùlọ àwọn alájí àgbà, ó ti túbá kù níbẹ̀. Bí yẹn bá ti túbá kù ní ọ̀rọ̀ kan, èmi pẹ́ lórí ẹ̀ máa ń tèmi, kò sí tó kà mí pẹ̀lú so dénú ẹ̀ àbí òdénú ẹ̀, ìṣòro ló nínú ìṣòro inú ẹ̀ nìyẹn. So àfáà Jakmal ti gbọ́rọ̀ yẹn kalẹ̀ dáadáa, káàfáà tó fẹ́ ṣe tàlíkù tó fi tàlíkù tiẹ̀ ba ọ̀rọ̀ jẹ́ wípé tíra Sheikh Adam ni wọ́n lò Lazari làwọn lò jáde. Sílábọ̀sì kan náà sì ni gbogbo wa ń lò. Èmi ò rí tíra Sheikh Adam kankan nù tíra táwa fi kéwú. Àwọn bàbá Yára wà lẹ́lẹ́rìí tiẹ̀, alhamdulillah. Bàbá Yára jáde wọ́n ní rárá ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀, àdàpàrọ̀ ni. Tọ́ ṣe bá wa sì lọ́rọ̀ ṣẹlẹ̀ sí, dandan ni kẹ́ ẹ gbà pé yìí táwa wí lòdodo, àwa làwa kéwú níbẹ̀. Tọ́ irú ẹ̀ náà ni ọ̀rọ̀ tí bàbá Mudiru sọ nípa pé à ń ṣe tazia lọ́wọ́, àwa sọ̀rọ̀ dọ́dọ̀ ẹni tá a fẹ́ ṣe tazia ni àwọn náà wọ́n ó jáde, àwọn wà lọ kọ́ ẹbọ jẹ́. Ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀. Bí ìtàn tí wọ́n sọ yẹn ò ṣe dé bá àwa láyé, kò dé bá Mudiru náà. Mudiru ní èsì láyé ńjọ́ náà, wọn ìbí àwọn náà. Àwọn tí wọ́n wá ti bí tí ń bẹ láyé, wọ́n ní ò rí bẹ́ẹ̀. Ṣé ká dìbọn kẹ̀ pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀? Ilẹ̀ wa sọ di bàbàrà. Gbogbo àwọn ọmọ àtọ̀húnrìn wá tán kàn wá kéwú lábẹ́ wa, ẹja fi hàn wọ́n pé ká má máa dà wọn àfáà wa rú má. Ẹ̀yin tẹ́sí já àfáà wa náà, ẹ má máa fi títóbi gbé ọ̀rọ̀ tí ò dáa kalẹ̀ nípa ara yín má. Ẹ stop ẹ̀. N táwa ń sọ fún bàbá Mudiru nìyẹn. Lè fẹ́ sọ̀rọ̀ nípa ẹni ẹlẹ́ni tó bímọ tiẹ̀, kó wá nítorí pé wọ́n tóbi ló kàn fi sọ̀rọ̀ tiẹ̀ bó ṣe wọ̀ ẹ́. Ọ̀rọ̀ yóò mọ̀ dá wa lálẹ́ o, yóò mọ̀ dá wa lálẹ́ o. Èyí tó dára jùlọ ni wípé ó dá ẹ̀fẹ̀ kan má sọ̀rọ̀ kankan pa ara yín má, àti tó dá àti tí ò dá kálukú fi ilẹ̀. Ẹ mójútó sẹ́tẹ̀ mójútó kálukú máa kọ́mọ kéwú lọ. i'malu fasayara Allahu a'malakum wa rasuluhu. Bóyá bá gbé sípò bẹ́ẹ̀, ìlú ò lálàáfíà. Irú ọmọ tí ń sọ̀rọ̀ yìí ní ìsìn, ẹ̀yin náà wọ ọmọ bolóhun tá ń bá bá tiẹ̀. Ẹ̀yin náà gbọ́. So ọwọ́ ṣe kí ni wá ní ọyọ́ ṣe tásílẹ̀ tí ó ní fún wa láwọn nínú láì ṣe pé ẹgbẹ́ fídíò yẹn tán lẹ́yìn bá tiẹ̀ lẹ́yìn bá jọmọ ọkọ tẹ́ ìjọ bàbá yín tẹ́ ní tẹ́ fi ròyìn bàbá yín ẹsẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ní bẹ lára rẹ̀ tẹ́yìn sì fẹ́ jọ kẹ́kẹ́ kàṣà nínú bàbá yín. Afúngbẹ́nu sọ̀rọ̀ òbẹ́yàn bá fẹ́ bínú sọ̀rọ̀ sí torí irú eléyìí yóò fi sínú sọ̀rọ̀. Àní tí Mudiru sọ ò dáa, kò dáa náà ni, kò ló kọ méjì tí jẹ́ síbi tá a lè gbé èdè, kò dáa ni. Àgbékalẹ̀ yín ò dáa. Àwọn àgbékalẹ̀ kan ń bẹ táwa náà bá gbérú ẹ̀ kalẹ̀ kò ní tẹ́ yín lọ́rùn. Mo sọ̀rọ̀ kan jò ní kí n tó sọ̀rọ̀ yẹn, mo gbé kalẹ̀ níbi kalẹ̀ pé bí àpèjúwe ni o. Ṣéǹgbà tí gbogbo yín gbọ́ ṣe padà gbé sípò pé mo fi ṣàpèjúwe ni má. Èmi bẹ̀rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ń ṣépè. Pẹ̀tọ̀ ṣé bí àwa náà lè sọ báyìí, mo sì má pèjúwe yẹn wáyìn tó fẹ́ má pèjúwe kankan tí ó dá wà láàrẹ kankan lẹ́wàá. Àpèjúwe lèmi náà mú wá ń jọ náà pé sáà lè sọ̀rọ̀ yín báyìí. Ìpín gbogbo yín sẹ́. So if that should be the case, àpèjúwe
àtọ̀rọ̀ yẹn báyìí pé a bá tẹ̀lé ní tá a bá kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló láyé tá a ti sọ ọ̀rọ̀ kan ló sì lákòókò tiẹ̀ ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni sí ahọ́n yẹn tó bá ìbánikẹ́dùn lọ ṣe bí kíkí ni àwọn bàbá ń kọ́ sí wọ́n wà dáadáa ẹ bá ń kí wọn bàbá rẹ̀ ń kọ́ ẹni ó kọ́kọ́ kí wa lákọ̀ọ́kọ́ ta ló béèrè ẹni ó wá sọ̀rọ̀ lẹ́kejì ta ló béèrè but ṣé ahọ́n tí a fi gbé kalẹ̀ yẹn sáhọ́n tó straight ni bàbá ń kọ́ o bá ń kí wọn o ọlọ́run jẹ́ wọn mọ̀ bẹ́ẹ̀ dáadáa bàbá rẹ̀ ń kọ́ bàbá làwọn méjèèjì jọ béèrè ṣùgbọ́n kan mẹ́kọ̀ọ́ dání ju ọ̀kan lọ ìta ń sọ fún yín nìyẹn ọgbọ́n wọn àwọn wàhálà tẹ́lẹ̀ kó rẹ̀ sí ẹ má tẹ̀lé o ẹgbẹ́ falásán ni o èmi ò rò pé lè ní bíbí o lẹ́yìn kí wọ́n bí ibú kí wọ́n ṣépè rádaràdá tí wọ́n mọ̀ náà lẹ́rí so àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi ti gbọ́n tá a wíyé wọ́n sì ti mọ tó bí wa nínú wọ́n dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ bàbá Mudir ẹ má sọ ìtàn àwọn àáfàá wa látòrí kò dì má ẹ má sọ látòrí kò dì má o gbogbo ọjọ́ tí bá ti ń wáyé bẹ́ẹ̀ látòrí kò dì tó wá jẹ́ pẹ́nu yín ni ti ń wáyé àbẹ́nu ẹni tó rí bẹ́ẹ̀ ti rí lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n máa lẹ òkú ọ̀rọ̀ wá bá yín padà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àáfàá wa ni yín àgbà tẹ́ bá ti wá ní àsínú ẹni tó lè pè yín láàfáà wa ń kálukú sì lọ́gbọ́n ojú kọlé bàbá ẹ̀ ṣebí ká lè bá àṣọ̀kan láfijọ́ pé la fi ń pa àfáà láàfáà wa la fi ń retí ká àfáà láàfáà náà pè wá lọ́mọ ẹ̀ àwọn àfáà wa náà ń pọ̀ ọmọ lọ́mọ wọn gbogbo ìjà ibìkan lẹ́nìkan ti kí ibìkan kọ́ lẹ́nìkan ti kí yẹn ìfẹ́ ní bẹ́ńbẹ́ tí ilé oge tó gé jẹ kò sí tọ́lọ́hun ò ṣe tiẹ̀ fún kó wọ́n di tọ́lọ́hun bá ṣe fún un mú ẹ má jà sọ̀tẹ̀ má jà bára wa jà mọ́ gbogbo orú ọ̀rọ̀ ẹnìkan kọ́ ẹbọ jẹ yẹn ọ̀rọ̀ tí ò dáa ni àgbàlagbà ní yín kò yẹ ká bá rú ẹ̀ látẹnu yín àfẹ́rú ẹ̀ mọ́ látọ̀dọ̀ yín mo sì bẹ̀ yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o báwa kí aládàbí bàbá Mufti báwa kí Ádámù náà lè Ìlọrí báwa kẹ́ Àbú Àjí aláwòlá tí fún gbogbo wọn náà ní ọ̀gá fún wa. Assalamu alaikum.